dúpẹ́ bàbá. Olúwa ṣé o. Ẹ wálé. Gbogbo ìdí la ní láti máa fi yin Ọlọ́run alààyè. We've got every reason to praise God. Olúwa ṣé o. Ṣé ni máa dúpẹ́ o? Ṣé ni máa yìn o? Àníyàn lóore Jésù ṣé ni máa dúpẹ́? Ṣíbí ilé mi ò gbọ́lúdé. Òkú èkó ò tán lọ́bẹ̀. Ìyá ẹlẹ́kọ̀ọ́ wá sí mọ́. Oore Jésù ṣe fún mi ò ṣé ni máa dúpẹ́ bàbá. Ẹ wálé. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Mo tún wí lẹ́ẹ̀kan sí ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Lord, we thank you for your faithfulness, for your mercy, for your favor, for your divine protection. In spite of our unfaithfulness, you are still very faithful to us. Ọlọ́run lẹ ó máa jẹ́. Ọlọ́run lẹ ó máa jẹ́. Lànà lóní lọ́la o, títí dé ayérayé. Ọlọ́run lẹ ó máa jẹ́. Ọlọ́run lẹ ó máa jẹ́. Ọlọ́run ìpè Àpọ́sù Joseph Ayọ̀ Babalọ́lá agbẹ́yìnga fún mi. Afẹ́jọ́ lónìí afẹ́fọ́n fèrè ni. Bẹ́ẹ̀ni, mo fi ẹ̀yìn mi ti àgbélébù. Mo wá ti ẹnu mi yọ ẹ̀jẹ̀ Jésù Kristi, ẹ̀jẹ̀ ètùtù ìmùlẹ̀ àgbà tí a ta sílẹ̀ lórí òkè Káfárì. Gbogbo agbára tó bá fẹ́ gbógun tì wá lónìí torí bá fẹ́ yin ọba àwọn ọba. Iná ọ̀run àrá ọ̀run kó ṣe iṣẹ́ ọwọ́ ẹ̀. À ń lọ láṣẹ rẹ̀ máa bá a lọ. Ayérayé nínú ọ̀run, ẹ̀mí mímọ́, ẹ̀mí inú àwọn wòlíì. Kí n tó gbé àlejò wa wọlé lónìí. Tí Olúwa nílẹ̀ àti ẹ̀kún rẹ̀, ayé àti àwa tá a tẹ̀dó sínú rẹ̀. ọkàn mi. Ó jẹ́ ọmọ tí mo fẹ́ràn dáadáa. Oríṣiríṣi nǹkan la fi jọra wa. The same day ni wọ́n bí wa. He was born on May 2nd. I was born on May 2nd too. He's a saxophonist. I'm a saxophonist. He has a prophetic ministry. I have a prophetic ministry. We are from the same state. George, Audu, ẹni afẹ́ àbúrò mi dáadáa máa wọlé bọ̀. Ó ń jókòó. Ọlọ́wọ́ yẹ kó lù mí
pa lónìí pẹ̀lú ijó. George! Ó ń jó gan. Jọ́sọ̀ ọ̀dọ́ mi ò mọ jójó púpọ̀, bá mi jó pa mí o. Máàmù. George, God bless you. Ẹ wálé. George Eniafe Audu is a psalmist to Baba Olukoya. The Lord bless you. Lord will keep you. Ó ní wálẹ̀ lórúkọ Jésù. Ó ní fèrè ara ni o. Àwọn ilé ti lọ káàkiri àgbáyé. A ó la àgbáyé já. Wọ́n ó sì wá bí ọba. A ó débi tí ràn wá òde rí síre George. A ó la àgbáyé já. Gbọ́ ilé. Babalọ́lá la àgbáyé já. Bàbá Olúkọ̀yà la àgbáyé já. Bàbá Ọládìyún la àgbáyé já. Ṣẹ́gun la àgbáyé já. Wọ́n sì wá bí ọba ni. A ó débi tí ràn wá òde rí síre George ó la àgbáyé já. Ladies and gentlemen, George Eniafe Audu máa bẹ̀rẹ̀ sí yan náà pẹ̀lú fèrè. Lápò ni o.
bẹ̀rẹ̀ báyìí. Wọ́n nú ìyìn proper lọ. Gbé wa débẹ̀. Dr. Oluwayomi, they won't like fèrè gan. Wọ́n like saxophone gan, yes. Only me, one gbọ́ tó fi like me. That was over 20 years ago. Doctor, thank you. I brought a saxophonist today, world-class saxophonist. Àbúrò mi dáadáa ni ó ń fọ́n fèrè gan, ó dẹ̀ ń jó. George, ẹni afẹ́ àwùjọ. Ó yá George, bẹ̀rẹ̀. Àwọn èèyàn ń gbọ́ ẹ lórí rédíò, Spice Radio, lórí Orísun. Wọ́n tún wú ẹ bẹ́ẹ̀.
àti gba request o bó ṣe bá dé lónìí ẹ jẹ́ ká jẹ́ request yín lónìí. Vibes Radio ẹ ṣáà máa jó ẹ máa yọ̀ Orísun ẹ máa jó ẹ máa yọ̀ Ṣẹ́gun Olúwayọ̀mí TV ẹ jẹ́ lọ subscribe sórí YouTube wa Ṣẹ́gun Olúwayọ̀mí TV ẹ lọ subscribe ayọ̀ ló bá dé o. wálé nǹkan tí ẹ̀mí mímọ́ ń sọ fún mi pé bá a ṣe ń fọn fèrè orí èṣù ń fọ́ orí ẹ̀ ń la gbogbo pé àwọn ọmọ wòlíì méjì wọ́n ń dáná sun ìjọba òun lọ́wọ́ agbára Ọlọ́run pọ̀ agbára Ọlọ́run pọ̀ ó lànà sórí òkun ó wòdì Jẹ́ríkò ẹ wálé ohun tí mo gbọ́ nìyẹn bí fèrè yẹn ṣe ń lọ ayérayé ní òun ti lànà sórí òkun pa fún àwọn tó ń gbọ́ wa tó ń bọ̀ wá nílé Ọlọ́run tí a kò lè dá dúró ó ń tú àwọn èèyàn sílẹ̀ Ọlọ́run ìpè Àpọ́sù Jósẹ́fù Ayọ̀ Babalọ́lá Ọlọ́run tí a ń pè ní agbọ́májà ajàmájẹ̀bi ó tú àwọn èèyàn sílẹ̀ George tú orin ẹ̀kọ́ kí ló mú tọ̀ mí wá. Ọlọ́run látàárọ̀ má bèrè báyìí má bèrè lọ́wọ́ Ọlọ́run má bèrè.
èròjà yìn Olúwa o. Èròjà yìn Olúwa o. Ọlọ́run alààyè. Èròjà yìn Olúwa o. Gbogbo ẹ̀yin tí ẹ ń gbọ́ wa lórí rédíò ẹ̀yin ẹ ṣáà máa jó. Tá ẹ ṣe ń gbọ́ ìpè wa ní kíkankíkan. Ó ń tú ìdè, ó ń já ìdè. Bẹ́ẹ̀ ni, ayérayé ló ń ṣe kì í ṣàwa.
lẹ ó máa jẹ́. Ọlọ́run lẹ ó máa jẹ́. Lànà lónìí látọ́la títí dé ayérayé o. Ọlọ́run lẹ ó máa jẹ́. Thank you for joining us today. AlujoHymn Fusion with Segun Oluwayomi. George and Efe, I do. The Lord bless you. The Lord will keep you in the name of the Lord Jesus Christ. The Lord will keep you. Oh, ni wale. Okay, to tu wa yo ni jabo. Ayo ni te ipo si ala e. Eyan legbe mi e se o. E ma binu ko agba request loni, owo to ba de loni ni. Onorisun, thank you so much. God bless you. The Lord will keep every one of us in the name of the Lord Jesus Christ. See you next week by God's grace. Oh, double!